ẹ jọ ẹnikẹ́ni tó bá bá mi rí Jídé Àwòbọ́nà sọ pé mo wà gbádé to be precise nínú sinimá Ìkúnlẹ̀ báwo ni ẹ ṣe máa yàkàrà ẹ̀ náà láì ṣe pé jẹ́ ẹ̀kọ́ ló ràn nínú vein ẹ̀ but first thing ni pé arábìnrin tó bá gbé gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ṣé òun gẹ́gẹ́ ò ní làákàyè ni èèyàn ń wúrú wà báyìí ṣé kò yẹ kó mọ̀ pé ẹ̀mí tó ń gẹ́gẹ́ òde àbí wèrè ìfẹ́ ọ̀dájú ìfẹ́ àbàmìwò làwọn èyí ní síra wọn tó that level tí gẹ́gẹ́ òfin mọ̀ wípé level gangan wà nínú danger ẹ̀yin náà wo bó ṣe ń ṣe ọmọ lọ́mọ ẹ wo ọmọ lọ́mọ wèrè ara ẹ̀ sorry to say ó tún wá lọ kó ọ̀bẹ ó lọ kó àdá ó fẹ́ la inú láì ṣe kó fẹ́ kun god láì ṣe kó fẹ́ kun adìyẹ àbúrò olú abá tí ò fẹ́ kun màálù olùkọ́ máa sáré gé wọn á gé àrẹ́gbọ́mọ jáde tó bá kó kú náà nìyẹn that is rubbish. Mr. Túndé Mr. Àwòbọ́nà mi àbí Mr. Gbadé lọ́rùn o lọ́rùn èèyàn burúkú ayé àtọ̀run ni gbogbo ẹni tó bá mọ̀ ní kó bá mi sẹ́ndì fídíò sí ẹ ṣe èèyàn gidi ẹ má bínú mo ti gbà yẹ pé fídíò ni bọ́tẹ́ ẹ ṣe èèyàn gidi wọ́n tẹ́ wù bí ọlọ́run mọ orí èèyàn tẹ́ máa jẹ́ lójú ayé ti wá burú jù o fíìmù yín kan náà mi ní dárúkọ fíìmù yẹn bẹ́ẹ̀ ṣe yàkà tẹ́ ya ọ̀dájú tẹ́ ya ògbóǹtarìgì èèyàn burúkú bẹ́ẹ̀ náà nìyẹn ẹ wá lọ kó àdá àbí ẹ lọ kó ọ̀bẹ ẹ wá máàcì ọ̀bẹ papọ̀ ẹ fẹ́ lanú ọmọ lọ́mọ ẹ fẹ́ gbọ́mọ jáde láì ṣe wípé ọmọ tẹ́yìn fẹ́ bí ẹ̀ṣọ́ ọmọ náà kọ́ ni ẹ fẹ́ lanú èèyàn kan gbé ọmọ jáde kò sí wàhálà ẹ jẹ́ ká máa retí apá kejì sinimá yìí torí mo mọ̀ wípé pẹ̀lú nǹkan tíyàwó ṣe láti rescue ọmọ yẹn èèyàn ẹni tí bá ṣe èèyàn lèyàn máa rírun nǹkan báyẹn lẹ́gbẹ̀ẹ́ ló dẹ̀ máa gbà bẹ́ẹ̀ ló máa wò pé ẹ kó kú ṣe ọ̀gá ó ṣe fún yín ó ṣe gan ni wọ́n tó bá ṣe fún ni ó ṣe làwí ó ṣe fún yín Mr. Àwòbọ́nà ó ṣe fún yín bọ́ nínú apá kejì sinimá yìí ṣé ẹ̀mí àwọn méjì wà at risk gan sí àtìyàwó àtọmọ tá à ń sọ yìí ṣẹ́bi wọn wà at risk torí sì báyìí wọ́n ti lọ pákó mọ́ oníranú ara ẹ̀ lórí ó ti dí so what next now so ẹ ṣáà jẹ́ ká máa retí apá kejì sinimá ìtẹ́ bá darapọ̀ mọ́ fún ìgbà àkọ́kọ́ lórí ìkànnì yìí bí láti máa ń gbé review sinimá oríṣiríṣi àgbéléwò bẹ́ẹ̀ láti máa ń gbé yẹ̀wò ẹ bá wa subscribe ẹ comment so that ká lè máa fọ̀rọ̀ jomi tó rọrùn anytime tá a bá ti gbé wọn nǹkan bí eré wa ẹ jọ ṣé ìwà tí ọ̀gbẹ́ni ń wù nínú sinimá yìí ìjẹ́ ètì ẹ̀ láìkí ẹ̀ kí lẹ rò pé yàwó yìí lè ṣe ṣé ó ti yẹ kí yàwó yìí gan gbà fún láti ilẹ̀ pé káwọn dárú nǹkan báyìí ẹ jẹ́ kí wọ́n wọ inú comment section lẹ́yìn náà bá retí apá kejì sinimá yìí ẹ ṣé púpọ̀.